ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpèjọ ọdọ ọlọ́run ẹ̀rí bàbá yàn lógo àgbé ọ̀gá aṣẹ́ ọlọ́ba àwọn ọba olúwa àwọn olúwa ọba kọ̀mọ́tì kalẹ̀ ilé gbẹ́bẹ̀ gbàròyé bàbá gbọ́ ọpẹ́ wa jésù olúwa wa àmín àmín lórúkọ jésù ọlọ́run má jẹ̀mú adúpẹ́ àyìn gidi nínú ayé mi àti ẹ̀yin gbogbo ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ wòye jẹjọ là ń dágbére pé ní ìjọ́ mẹ́jọ á pàdé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún wa ní orí ọ̀fẹ́ náà láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ èní ohun olúwa náà rèé ètò wá láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú èyí tó ń jáde láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nílùú UK àtẹ̀tọ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní nàìjíríà níbí lórúkọ jésù a ò ní gbèrè tìjú ọlọ́run má jẹ̀mú yóò mú adélé láyọ̀ ọkàn ayé ò balẹ̀ fọyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ìdí kan bóyá fẹ́ bá ìyá àdúrà Eriabanise sọ̀rọ̀ ẹ pè mí sọ fóònù nọ́mbà mi tẹlifóònù nọ́mbà mi náà nìyí 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí ìyá àdúrà Eriabanise JP ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi wọ́n fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ìdí kan tàbí fún kánsẹ́lì ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11 tó dẹ̀ ló jẹ́ pé ní kọ̀ọ̀kan ká lè bá a kọ́ orúkọ jésù a ò ní gbèrè tìjú adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ ju wákàtí ọ̀wọ̀ yìí ọba mọ̀ èmi àti ẹ̀yin rí ìmọ́lẹ̀ ọjọ́ ìní ọba tí òjò wọn fẹ́ lòmíràn ṣe wá ayìn lógo agbéga adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo ojú àtọkàn tó ń wò mí fún gbogbo ọkàn tó ń pè bóyá fún ẹ̀bẹ̀ àdúrà kan tàbí fún ìdí kejì lórúkọ jésù a ò ní dẹni ìtanù ẹ jẹ́ ká gbé bíbélì wa lọ nínú ọ̀rọ̀ ọlọ́run ẹ rí i pé jẹ́mẹ́jẹ́mẹ́jẹ là máa fún wa ní ọ̀rọ̀ ọlọ́run oríṣiríṣi là máa ń lò nínú ọ̀rọ̀ ọlọ́run náà gbogbo ètò àti ń gbọ́ ẹ rí bíbélì pé ó pé gan ó dẹ̀ ṣe iyebíye púpọ̀ jù ohun tí a bá tú ní ọdún ìkan la máa tú ní ọdún tó bọ̀ bó ṣe wà nìyẹn ẹ wo ọdún tí wọ́n ti ń tú bíbélì
síbẹ̀síbẹ̀ wọn ètí tuntun náà làwa náà tún tú yìí lórúkọ Jésù àwọn onídẹ́ni ìtàn ẹ jẹ́ bíbélì wa à ń lọ́nà ọ̀rọ̀ Ọlọ́run láti sọ̀rọ̀ Ọlọ́run lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run yẹn náà láfi wá bẹ̀bẹ̀ láfi béèrè fún àdúrà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mú a rí ìmọ́lẹ̀ ọjọ́ òní ẹ jẹ́ á gbàdúrà náà orúkọ Jésù agbára ìṣàgbàràgà Jésù Ọlọ́run má jẹ̀mọ́ àdúpẹ́ ayọ̀ láìjẹ́jọ́ di wákàtí ọ̀wọ̀ yìí à ń súnmọ́ ọdún súnmọ́ wa ní orúkọ Jésù ilẹ̀ mọ́jọ́ lanu gbé wa mì bí ọdún yẹn ṣe ń sún wa ní orúkọ Jésù ọ̀yà jáwọ́ ọdún náà ní ayọ̀ àti àlàáfíà jáwọ́ ọdún rẹ̀ jẹ́ ṣeré nínú ẹ̀ ní orúkọ Jésù bí kìí bá ṣe ń bọ̀ ní orúkọ Jésù mọ́jọ́ ojú wa mẹ́rù tọmọtọmọ tọkọtọkọ tayataya mọ́jọ́ ojú wa mẹ́rù wàhálà ìdààmú mọ́jọ́ ṣẹlẹ̀ sí wa ogun orí ọdún kò sọdún ní orúkọ Jésù mọ́jọ́ jẹ́ ìpín wa jẹ́ aṣọdún náà ní àti àlàáfíà gbogbo tánà tálò ní orúkọ Jésù ọ̀yà rọ̀jò rẹ̀ fún wa aláàánú ní ọ̀yà gbàánú dìde fún wa jẹ́ kárí náà jẹ́ kárí lò ká lè yàn títí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ já gbé bíbélì wa ẹ jẹ́ ká gbé bíbélì wa ẹ̀rí èmi náà ti gbé tèmi à ń rọ́nù ọ̀rọ̀ Ọlọ́run náà nìyẹn kí ni ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ ká wò ní ọ̀sán yìí kémi àti ń jọ tú kájọ ṣàṣàrò rẹ̀ nínú ọkàn wa òun náà ni ọ̀rọ̀ Èlíṣà àti Èlíjà ọ̀rọ̀ Èlíṣà àti Èlíjà ẹ̀rí agbára Ọlọ́run wà síbẹ̀ fún ẹni tó bá ń bẹ tó sì ń fẹ́ tó sì béèrè fún agbára Ọlọ́run wà síbẹ̀ Èlíjà jẹ́ wòlíì ńlá ṣùgbọ́n Èlíṣà jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ tó máa ń tẹ̀lé kiri àṣà ni ò sí wòlíì tó ní àwọn ọmọlẹ́yìn tó ń gba ìtọ́ni láti abẹ́ rẹ̀ wá dádì mọ́mì ẹ̀rí bí Èlíṣà ṣe ń gba ìtọ́ni tó lọ́dọ̀ Èlíjà wọn kì í ya ara wọn ní ìgbà kankan torí wọn kì í ṣe kíni wọn kì í fi inú méjì bá ara wọn lò wọn máa plain láti jọ pé tí mo rí rèé bó la ṣe lè jọ jírò rẹ̀ ní tó ń bẹ rèé àbájọ tí Èlíjà fi sọ fún pé òun lọ sí Jẹ́ríkò ṣùgbọ́n dúró dè mí Èlíṣà ní Olúwa mi èmi kì yóò dúró dè ọ́ níbi tí wọ́n bá wà ní èmi náà yóò wà ẹ̀rí tó mọ̀ wípé tó bá lọ gbàdúrà tàbí ó lọ ṣe nǹkan kan níbì kan òun náà yóò ṣe kí ni yóò tap lára agbára ẹ̀mí mímọ́ tó wà lára rẹ̀ dáàdì mọ́mì ó mọ̀ pé òun yóò ṣe kí ni òun náà yóò mú lára àwọn ẹ̀mí mímọ́ èyí tó ń bá wòlíì Èlíjà tó ń bá rin ìrìn àjò ẹ jẹ́ ká sáré lọ wo ìwé Second King ìwé àwọn ọba nínú ìwé àwọn ọba láti fẹ́ lo ọ̀rọ̀ yìí ẹ jẹ́ lọ sínú ìwé àwọn ọba orí kejì 2 King 2:1-18 rẹ̀ ọ̀rọ̀ yìí wà nínú ẹ̀ ẹ jẹ́ ká jọ máa kà ẹ jẹ́ ká jọ máa túnú ọkàn wa ẹ rí nítòótọ́ Ọlọ́run rán wòlíì Èlíjà ní iṣẹ́ léè tí ò mọ̀ wípé àsìkò gan ti tó ṣùgbọ́n ìfura bá wòlíì Èlíṣà láti jẹ́ pé kó mọ̀ wípé bàbá yìí fẹ́ fi mí lẹ̀ ni débi wípé gbogbo àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ wòlíì gan wò ó pé ṣé Olúwa rẹ ti sọ fún wọn pé òun ti ń lọ ṣá ó ní kí wọ́n pa Èlíṣà ní ẹ pa ẹnu yín mọ́ ó ti sọ fún mi ṣùgbọ́n ibi tí òun bá ti wà lòun náà yóò wà ẹ̀rí agbára Ọlọ́run wà síbẹ̀ ó wà ní ìgbani gan ṣùgbọ́n bẹ́ẹ̀ náà nísinsìnyí fún àwọn tó bá dúró ní inú Olúwa ní òtítọ́ àti òdodo wọ́n rìn títí nígbà tí wọ́n wá dé odò Jọ́dánì wòlíì Èlíjà ṣe kí ni ó nawọ́ ó gbá omi sì pínyà ẹ̀rí ẹsẹ̀kẹsẹ̀ náà ni Èlíṣà sáré súnmọ́ wọn jọ kọjá kò pẹ́ ní kẹ̀kẹ́ iná pẹ̀lú ẹṣin iná ló sọ̀kalẹ̀ wá ó rí pé ìránṣẹ́ ìfẹ́ sá mọ́ òun lọ́wọ́ ó yà tètè ṣe kí ni ó yà tètè fà á ní aṣọ wòlíì Èlíjà náà wá bọ́ agbádá sílẹ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí wòlíì Èlíṣà yóò kọ́kọ́ ṣe náà ni pé ó tiẹ̀ kọ́kọ́ lọ yẹ agbára yẹn gan tó wò nínú omi yẹn wò wọ́n pé ṣé agbára tó ń gbà lára ọ̀gá àwọn tó ṣì wà síbẹ̀ ǹjẹ́ agbára tí ó wà lára Èlíjà tó ń gbà lọ́wọ́ rẹ̀ tó ń sáré wọ̀ sọ́rùn yìí ṣó lè ṣiṣẹ́ fún un ṣá ó dúró nínú ìgbàgbọ́ àti ohun tó ní lọ́kàn pé ó di dandan kí òun náà kó ṣe kíni kó gbà nínú agbára rẹ̀ kẹ̀kẹ́ náà dé nítòótọ́ pẹ̀lú ẹṣin náà ó dẹ̀ gbé Èlíjà lọ sí ọ̀run
kíákíá ni wòlíì Èlíṣà sáré wọ aṣọ yìí, òun náà tún padà sí ibi omi yẹn, ó tún lù ú, omi yìí dẹ̀ pínyà. Ẹ rí, gbogbo ọ̀pọ̀lọpọ̀ ti wà lẹ́yìn odi omi yẹn láti jẹ́ pé kí ni, kí wọ́n rí wípé àwọn ti rí Èlíjà tó lọ, Èlíṣà ló ń bọ̀ yìí. Wọ́n dẹ̀ ń sọ nínú ara wọn, wọ́n sọ pé yes, àwọn ti rí pé Èlíṣà ti gba agbára wòlíì Èlíjà, ó ti gbà nínú agbára tó wà ní ara rẹ̀. Ẹ rí, bó sì ṣe náà ni tó, òun náà sì gba omi yìí, omi dẹ̀ tún pínyà fún òun náà nítorí pé kí ni, agbára wòlíì Èlíjà ti wọ inú ayé rẹ̀. Ṣé èmi àti yín béèrè fún agbára? Ṣé èmi àti yín yẹ fún agbára? Ṣé a ní ìgbàgbọ́ pé a lè jogún agbára ńlá kan tá a fi máa sọ pé ogun mi ò fẹ́ nínú ayé mi mọ́, ó yá kúrò, tí ó sì máa lọ, nítorí pé kí ni, a ò fi ayé wa fún ogun ṣẹ́. Mọ́mì dádì, a ò fi ayé wa fún ogun, a ò sì fi ayé wa pé a ò ní ní ìṣẹ́gun. Ó ní ẹ tújú ká, torí pé òun ti ṣẹ́gun ayé fún wa ni Jésù sọ. Tó bá ti ṣẹ́gun ayé fún wa, kí lẹni náà tó lè lóhùn ó tún máa dojúkọ wá nígbà tí Ọlọ́run bẹ ní ìhà wa. Mọ́mì dádì, Ọlọ́run bẹ ní ìhà yín. Ẹ ń wò pé àkókò yìí ohun tí ẹ̀ ń béèrè kì í tí ì tẹ̀yìn lọ́wọ́, ó lè ní ìdí. Ọlọ́run máa ṣe nǹkan fún yàn nígbà tí ó bá tó lò fún yàn, tí ẹ̀mí gígùn àti àlàáfíà téèyàn ó sì fi lò ó. Ó lè rò ó nítòótọ́ nínú ọkàn rẹ mọ́mì dádì, ẹ lè rò ó nínú ọkàn yín pé ẹ ti ń ké pé bóyá kò dáhùn. Ọlọ́run bẹ ní ìhà yín, yóò dá yín lóhùn lọ́sàn-án yìí. Ọlọ́run yóò dá yín lóhùn, torí pé kí ni, agbára èèyàn máa ń tàpẹ̀ látara ibìkan sí ibìkan ni. Agbára tí Ọlọ́run fún, tí wòlíì Èlíjà fún Èlíṣà ní ọjọ́ kìíní àná, ó ń bẹ síbẹ̀. Mọ́mì dádì, àwa náà lè jogún agbára yìí. Agbára ẹ̀mí mọ́ ilé ìbàlẹ̀ wa ní ọ̀sán yìí. Agbára wíbẹ̀ jẹ́bẹ̀ tí Ọlọ́run alààyè lè ṣe kí ni, ó lè wọ inú ayé wa ní ọ̀sán yìí. Àwọn tó wà ní ibẹ̀ tí wọ́n jẹ́ àwọn wòlíì kéékèèké, àwọn gan ni wọ́n kọ́kọ́ sọ pé agbára wòlíì Èlíjà ti bà lé Èlíṣà. Tó bá rí bẹ́ẹ̀, agbára tó lẹ́ẹ̀ní rin àrìnyè nínú ayé ní orúkọ Jésù, Ọlọ́run yóò fi òpin sí i. Mọ́mì dádì, Ọlọ́run gbọ́dọ̀ fi òpin sí i, nítorí ayé yín gbọ́dọ̀ ròyìn ògo Ọlọ́run ńlá ni. Ayé Èlíṣà ti ń ròyìn ògo ńlá, àbájọ tó sáré gbogbo Jọ́dánì lọ, tó lọ ṣe kíni, tó lọ ṣe àwòtán omi. Dádì mọ́mì, ó ní ìsun omi ó korò, ilẹ̀ sá omi korò, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wòlíì Èlíṣà iṣẹ́ àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ni pé láti mú omi di dídùn, nítorí pé kí ni, omi ìlú kan ṣe wá korò. Mọ́mì dádì, ẹ jẹ́ ká lọ wo ìwé àwọn ọba kejì yẹn. Ẹ jẹ́ ká lọ sínú ìwé ọba kejì, Second King, ká lọ sí orí kejì rẹ̀, ká lọ wá bẹ̀rẹ̀ láti ìkíní dé ìkejìdínlógún. Ọ̀rọ̀ yìí ló wà ní ibẹ̀. Mọ́mì, ẹ jẹ́ ká gba àdúrà ní ọ̀sán yìí. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, mò ń béèrè fún agbára tó tó rìnrìn nínú ayé yìí. Mọ́mì dádì, inú ayé yìí la wà báyìí. Agbára tó tó bá rìn ìrìn àjò ayé ènìyàn, agbára tó tó fi ayé àyà balẹ̀ fún pé yes, mo ti ní ìfọ̀kànbalẹ̀ nínú ayé mi, pé agbára tó tó bá rìn ìrìn àjò ti wà nínú ayé mi. Ọlọ́run jogún ẹ̀ sínú ayé tèmi náà lónìí. Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Ọlọ́run májẹ̀mú, agbára tó tó rìn ìrìn àjò ayé, agbára tó tó rìn ìrìn àjò ènìyàn, ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú kó jogún ẹ̀ fún yín. Agbára tó tó rìn ìrìn àjò, tó tó kojú ogun, agbára tí máa ń mú ogun kúrò nínú ayé ènìyàn, ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú, ó yá kó fi sínú ayé yín. Màmá mi, bàbá mi, agbára tó tó rìn ìrìn àjò, Ọlọ́run yóò jogún ẹ̀ fún yín. Agbára tó tó rìn ìrìn àjò ti wọnú ayé Èlíṣà. Ẹ rí pé ayé yìí ti kún fún ogun jù, ayé yìí kún fún wàhálà, ṣùgbọ́n lórúkọ Ọlọ́run alààyè, a ó fi ogun ẹ má pa, ẹ má pa o, ṣùgbọ́n ẹ má jò rọ́nà lọ. Ogun kan bàtẹ́ yẹ pé wọ́n máa sọ pé ẹ má ṣe ní nǹkan kan, ẹ má pa, ṣùgbọ́n ẹ fi ojú rẹ̀ ráre. Lórúkọ Jésù kò ní jẹ́ ìpín yín mọ́mì dádì. Irú agbára bẹ́ẹ̀ ni wọ́n lò lórí obìnrin opó ni, tí wọ́n rò wípé ìsun ẹ̀jẹ̀ rẹ̀ yóò ṣe kíni, yóò ṣe títí tẹ́mi rẹ̀ máa fi bọ́ ni. Agbára kan ni wọ́n fi ba ayé rẹ̀ báyẹn, wípé ẹ má pa, ṣùgbọ́n ẹ fi ayé rẹ̀ ráre, ẹ fi ayé rẹ̀ ṣòfò dànù. Lórúkọ Jésù, gbogbo agbára tó ní òun ó fa ayé yín ṣòfò dànù, tó lóun ó fi ayé yín ráre,
láre ní orúkọ Jésù Ọlọ́run yóò dojú tì lónìí. Agbára tí ó tó máa bá ìrìn àjò tí ẹ fẹ́ mú tẹ́ẹ̀tọ́ máa bá sọ pé Ọlọ́run má jẹ̀mú ìrìn àjò tí ń bẹ nínú ìrìn àjò ayé mi ò fẹ́, èyí tí mo fẹ́ rè lórúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú yóò jogún ẹ̀ fún yín. Màmá mi bàbá mi ó dandan kọ́lọ́run jogún ẹ̀ fún yín torí pé kíni téèyàn ò bá ní agbára ní inú ayé tí a wà yìí a ó rí i pé ohun tó ń bẹ nínú ayé àti tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ a ó rí i pé òpin ti dé nítorí pé kíni ohun tí a ò lérò a rí i pé nígbà tí Jésù ti sọ pé nígbà tí òun bá ti fẹ́ máa bọ̀ ó ní gbogbo ohun tí ò máa ṣẹlẹ̀ tá ò máa gbọ́ rí nígbà táwa wà ní èwe gbogbo ohun tá à ń gbọ́ ya ò gbọ́ rí ó ní gbogbo ohun tá ò lérò pé yóò máa ṣẹlẹ̀ ó ní yóò máa ṣẹlẹ̀ ó ní orílẹ̀-èdè yóò máa dìde síra wọn bàbá yóò máa bá ọmọ rẹ̀ ṣe ọmọ yóò máa bá bàbá ṣe ọmọ yóò máa bá ìyá rẹ̀ ṣe ẹ̀rí pé òpin gbogbo nǹkan lóde nì ṣùgbọ́n bó ti wù kó dé tó lórúkọ Jésù gbogbo ẹ̀mí tó lòun ó fẹ̀mí ẹ̀yin ṣòfò tàbí òun ò ní jẹ́ ká rí ògo yín lò ní orúkọ Jésù Olúwa yóò dá lẹ́bi. Agbára ni ẹ jẹ́ á béèrè fún agbára lẹ́ẹ̀kan sí Ọlọ́run májẹ̀mú Olúwa jogún agbára ńlá fún mi agbára tó tó kojú ogun agbára tó lè dá ogun dúró agbára tó lè lé ogun dànù Ọlọ́run májẹ̀mú yá jogún ẹ̀ sínú ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run májẹ̀mú agbára tó tó lé ogun dànù agbára tó tó dá ogun dúró agbára tó tó lé ogun dànù nínú ayé yín màmá mi bàbá mi Ọlọ́run májẹ̀mú ó yá kó fi sínú ayé yín agbára tó lè lé ogun dànù kò nínú ìrìn àjò èèyàn Ọlọ́run májẹ̀mú ó yá kó fi sínú ayé yín agbára tó tó bá dúró agbára tí kojú ogun agbára tí ń gbá ogun lágbàwọlẹ̀ tí ì fi wọnú ayé ènìyàn mọ́ màmá mi bàbá mi tó ń wò mí lọ́wọ́wọ́ ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ni yóò jogún ẹ̀ fún yín agbára tí wíbẹ̀ tí jẹ́bẹ̀ tọ́lọ́run alààyè Ọlọ́run mọ̀ọ́mọ̀ jogún agbára ni Ọlọ́run mọ̀ọ́mọ̀ jogún agbára fún Èlíṣà ni nítorí pé bí ò bá jẹ́bẹ̀ ni Èlíjà ò ní lè sọ jáde pé òun bọ̀ dúró dè mí níhìn ẹjá lọ́wọ́ ìwé sánkìngì yẹn ó ní dúró dè mí níhìn ó ní mò ń bọ̀ wá ó tètè yá dáná pé Olúwa mi èmi kí ò dúró ibi tí ìwọ bá wà ní èmi náà yóò wà ó mọ̀ wípé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ayọ̀ tẹ́ ò fọkàn sí mo ní kọ́dún tó parí màmá mi bàbá mi Ọlọ́run májẹ̀mú yóò jogún ẹ̀ fún yín gbogbo ẹni tó ní òní jogún ẹ̀ fún yín irọ́ ni wọ́n pa torí pé kí ni ìṣẹ̀dá Ọlọ́run nìyẹn ẹ jẹ́ tún gbàdúrà lẹ́ẹ̀kan sí Ọlọ́run májẹ̀mú agbára tí dojú kogun ìdílé tí mú ogun ìdílé kúrò lórí ìrìn àjò ayé ènìyàn agbára tí mú ogun kúrò téèyàn gbúrò rẹ̀ mọ́ Ọlọ́run májẹ̀mú yá jogún ẹ̀ sínú ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù agbára tí mú ogun kúrò nínú ayé yẹn bóyá ogun lé ìyá ni bóyá ogun lé bàbá ni bóyá ogun lé ìyàwó ni bóyá ogun lé ọkọ ni mọ́mì dáàdì ní orúkọ Jésù ẹ ò ní gbúrò ẹnu ayé yín mọ́ ayé yín yóò ròyìn ògo Ọlọ́run ni nítorí pé ayé yín yẹ fún ògo Ọlọ́run láti ròyìn rẹ̀ ayé wòlíì Èlíṣà ti ń ròyìn ògo Ọlọ́run báyìí tí a bá lọ wo ìwé Rome 8:28 òun náà sọ̀rọ̀ nípa rẹ̀ Ọlọ́run ń bẹ pẹ̀lú àwọn tó bá dúró tì í tí a bá lọ wo ìwé Rome 8:28 a ó gbọ́n tó wà ní ibẹ̀ náà Ọlọ́run májẹ̀mú agbára tó dá dúró tó sọ̀rọ̀ ògo Ọlọ́run májẹ̀mú ni yóò jogún ẹ̀ sínú ayé yín ayé Èlíṣà ti ń ròyìn ògo Ọlọ́run àìmọye iṣẹ́ lòun náà tún ṣe nítorí pé kíni ó tàpá agbára ńlá láti kíni láti ara ọ̀gá ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run ìpè àti ìtẹ̀dó Ọlọ́run májẹ̀mú ńlá o ẹ jẹ́ á pè ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run májẹ̀mú agbára tó kojú ogun agbára tí lé ogun kúrò nínú ayé ènìyàn agbára tí mú ogun wọlẹ̀ tí èyàn gbúrò rẹ̀ mọ́ lórí ìrìn àjò ayé ènìyàn màmá mi bàbá mi ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ẹ rí pé inú ayé ti kún fún wàhálà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tẹ̀yìn bá ti jogún agbára ńlá náà lónìí tí ènìyàn bá halẹ̀ ẹ sọ pé kó kọjá lọ nítorí pé kí ni Ọlọ́run ti wà ní ìhà yín ó ti ní ẹni tó bá dúró ṣiṣẹ́ dúró òun bẹ pẹ̀lú rẹ̀ ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára tó kojú ogun agbára tó sọ̀rọ̀ àánú agbára tó fògo fún Ọlọ́run ńlá ní orúkọ Jésù yá jogún ẹ̀ sínú ayé mi ní wákàtí ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù
orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù, agbára tó tó ròyìn ògo ńlá orúkọ Jésù ó yá kó jogún ẹ̀ sínú ayé yín. Agbára tí lé ogun wọlẹ̀, tí gbá ogun wọlẹ̀ tó ogun èfi wọnú ayé ènìyàn mọ́, màmá mi bàbá mi ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò jogún ẹ̀ sínú ayé yín. Agbára máa lọ dẹ́ṣẹ̀ mọ́, agbára máa wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run alààyè ó yá kó jogún ẹ̀ sínú ayé yín. Nítorí pé agbára ńlá lọ wòlíì Èlíṣà jogún lára Èlíjà yẹn. Ọlọ́run májẹ̀mú yá jogún agbára ńlá sínú ayé tèmi náà. Agbára tí màá fi ràrìnyè nínú ayé, agbára tó jẹ́ pé gbogbo tí n bá ṣe yóò máa ṣe déédé, agbára tó jẹ́ pé gbogbo tí n bá fà yóò máa tẹ̀ mí lọ́wọ́. Ọlọ́run májẹ̀mú yá fi sínú ayé mi, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Ọlọ́run májẹ̀mú màmá bàbá tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí, agbára tó dá dúró, agbára tí kojú ogun, agbára máa lọ mọ́ dẹ́ṣẹ̀ mọ́, agbára wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tí Ọlọ́run ó yá kó jogún ẹ̀ sínú ayé yín. Màmá mi bàbá mi Ọlọ́run májẹ̀mú yóò jogún ẹ̀ fún yín. Agbára tẹ́ ẹ̀ mọ́ lò títí dòpin ayé yín, èyí tí ìka ìdílé, èyí tí ìka ibi iṣẹ́, èyí tí ìka inú ilé, èyí tí ìka àdúgbò tàbí ibikíbi ní orílẹ̀-èdè àti ìlú tẹ́ ẹ ti ń wò mí yẹn, èyí tí àwọn ìka abẹ̀ tí òfin ní lágbára lé yín lórí, ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú kó jogún ẹ̀ fún yín. Màmá mi bàbá mi Ọlọ́run májẹ̀mú yóò jogún ẹ̀ fún yín. Gbogbo agbára kágbára èyí tí ò ní Ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa ẹ̀, ọ̀tá ìdílé ìyá àbí ìdílé bàbá wọn ò ní lò nínú ayé yín mọ́. Agbára tọ́lọ́run jogún fún yín lónìí ní orúkọ Jésù, èṣù àti ẹ̀ṣẹ̀ kan kò ní gbà sọnù mọ́ yín lọ́wọ́. Màmá mi bàbá mi ní orúkọ Jésù, tá a bá rí agbára kágbára tó ní òun yóò tún gbé ogun lẹ́yìn àdúrà tẹ́ ẹ gbà ní ọ̀sán yìí, tó lè ní agbára tẹ́ ẹ gbà yìí wípé òun yóò sọ di òbútú bá ń tẹ́ni, ní orúkọ Jésù ilẹ̀ yóò lanu yóò gbóhùn náà mìíní. Nítorí pé kí ni agbára tí ẹ jogún lọ́sàn yìí ní orúkọ Jésù ẹ ó lò títí dòpin ayé yín ni. Agbára máa lọ mọ́ dàmí dúró ní orúkọ Jésù Olúwa kó jogún ẹ̀ sínú ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Nítorí pé ẹ gbàgbọ́, nítorí pé Èlíṣà náà gbàgbọ́ pé agbára ń bẹ pẹ̀lú Èlíjà, òun yóò sì jogún bẹ̀. Nítorí pé ẹ gbàgbọ́, ẹ ń wò ó, ẹ sì ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́, ẹ ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́, ẹ sì ń gbàdúrà. Ọlọ́run májẹ̀mú, agbára tí ò ṣe é fọwọ́ kàn, agbára tí ò ṣe é fọwọ́ kàn, tí èèyàn ibi tàbí àwọn alágbára nínú ẹ̀mí òkùnkùn tàbí àwọn alágbára nínú afẹ́fẹ́, bàbá mi ò ní wákàtí ọ̀wọ̀ ní orúkọ Jésù ọ̀tá ò ní lò lé yín lórí mọ́. Tá a bá rí ẹnikẹ́ni ọkàn kọ̀ọ̀kan tó ti ara obìnrin bí, tàbí wọ́n gbé tàbí wọ́n gbé jáde nínú rẹ̀, tó lè ní àdúrà tẹ́ ẹ gbà ní ọ̀sẹ̀ yìí wípé òun yóò dènà rẹ̀ nínú orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú iná ọ̀run o, àrá ọ̀run ó yá kó dàpọ̀ mọ́ àrá ní wákàtí ó yá kó jó pa. Nítorí pé kí ni agbára tí ẹ gbà ní ọ̀sẹ̀ ìmọ̀mọ́ mi bàbá mi, ẹnikẹ́ni kò ní lágbára lórí ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú ó wà síbẹ̀, Ọlọ́run bẹ nísinsìnyí náà. Àwọn tí ò bá sìn dáadáa ni ò ní rí ọwọ́ Ọlọ́run. Màmá bàbá mi ẹ ó rí ọwọ́ Ọlọ́run, ẹ rí ojú Ọlọ́run, ojú rere Ọlọ́run alààyè mo ní yóò wọ inú ayé yín. Nítorí pé kí ni ògo yín kò ní ṣe dádúró fún ẹnikẹ́ni. Ògo títún rèé, Ọlọ́run májẹ̀mú yẹ kó fi sínú ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Á lọ tún sọ fún Ọlọ́run. Ọlọ́run màmá mú, ó màmá fún ògo ńlá, ó màmá fún Èlíṣà látara Èlíjà ni. Mo fẹ́ kẹ́ iná wò kẹ́ jogún ẹ̀ ní ọ̀sán yìí. Ẹ ó jogún rẹ̀, ẹ ó sì máa lò títí dòpin ayé yín. Bẹ́ẹ̀ ni mo sọ. Ọlọ́run májẹ̀mú mo ní mo képe ní wákàtí ọ̀wẹ̀, mo fẹ́ kó fún yín ní ògo ńlá, èyí tí ẹnikẹ́ni, èyí tí ẹ̀mí òkùnkùn tàbí alágbára nínú afẹ́fẹ́ tàbí alágbára nínú ilẹ̀ tàbí alágbára nínú omi tí ò ní lè dádúró ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú kó bá mi jogún ẹ̀ sínú ayé yín. Gbogbo alágbára kágbára èyí tí ò bá sọ̀rọ̀ nípa ògo ti Jésù Kristi, tó lóun ó dojúkọ agbára tẹ́ ń jogún ní ọ̀sẹ̀ ní orúkọ Jésù, ilẹ̀ yóò lanu yóò gbèmí ni. Àti òun àti àwọn agbára wọn ní orúkọ Jésù ó gbèrè tìjú lórí ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Á lọ tún sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa mú mi jánà. Mọ wòlíì Èlíṣà ti jánà tiẹ̀ nìyẹn, òun náà mọ tún lo ìpè tiẹ̀ lọ nìyẹn. Ẹ ń wò pé ẹ̀yin ṣe wòlíì, ẹ ṣe wòlíì ní tòótọ́. A lè fún yín ní àwọn ẹ̀bùn tó jẹ́ pé yóò sì máa mú ìtọ́nà bá ìrìn àjò ayé yín, yóò máa mú ògo àti ìtọ́nà bá ayé yín débi pé ẹ ò ní lè ṣe ẹsẹ̀ gbé. Mọ́mì ẹ má sọ pé ẹ ṣe wòlíì, dádì mi ẹ má sọ pé ẹ̀yin kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Gbogbo wa ni ìránṣẹ́ Ọlọ́run. Gbogbo ẹni tí ẹ̀mí ẹ̀ sá sókè sódò yẹn, ẹni tí Ọlọ́run ná tó dá sínú ayé ni. Ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run. Mọ́mì dádì á lọ sọ fún Ọlọ́run ni, àǹtí
àti brọ́dà mi ẹja sọ fún Ọlọ́run gbogbo ojú ọkàn tó ń wò mí yẹn ẹ̀tọ́ yín níbi tó wà ẹ̀tọ́ yín ní ẹni tó wà lọ́wọ́ rẹ̀ Èlíṣà ti gbẹ̀tọ́ owó Èlíjà o ó yẹ kẹ́yìn náà kó gbẹ̀tọ́ yín ní ọ̀sán yìí mọ́mì dáàdì àti mi brọ́dà mi ó yẹ kẹ́yìn náà gbẹ̀tọ́ yín ní ọ̀sán yìí Ọlọ́run má jẹ̀mú ẹ̀tọ́ mi kí ọdún ìkó tó parí ẹ̀tọ́ ohun rere tó yẹ mí yẹ ayé mi tí gbogbo èèyàn mọ̀ pé yes ayé mi tún yí padà sí ọ̀tun torí a fi orúkọ tuntun pè mí ẹ rí i pé orúkọ tó máa fi pé wòlíì Èlíṣà tó ti yàtọ̀ sí Èlíṣà lásán òun ti ní ọ̀gọ̀rọ̀ lẹ́yìn láti jẹ́ pé kíni tí wọ́n fi mọ̀ pé ó ti di wòlíì ńlá bá a bá fi ní ẹ̀bùn àlá yóò máa rí bẹ́ẹ̀ yóò máa jẹ́ bẹ́ẹ̀ já sọ fún Ọlọ́run Olúwa jogún agbára ńlá fún mi agbára tó tó dárìn agbára tó tó dá dúró agbára tó wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ti Ọlọ́run alààyè agbára tí ọ̀tá àti ẹ̀mí òkùnkùn fi nílá lórí ayé mi àti ìpín mi mọ́ ìpín yín ara ìpín yín náà ní ọkọ mọ́mì dáàdì mi ara ìpín yín náà ní aya mọ́mì dáàdì ara ìpín yín náà ní àwọn ọmọ yín Ọlọ́run má jẹ̀mú Ọlọ́run o ìpín mi àti ògo tó fún mi àti ìdílé mi ògo tí ò ṣe dá dúró agbára tí ò ṣe kọlù ẹ̀rí tí a bá fi ìbínú lẹ́yìn mọ́ ìgànnà wọn kàn sọ pé bí ẹyin bá forí sàpáta yóò fọ́ ṣáà lè lẹ́yìn pẹ̀lú ìbínú mọ́lẹ̀ kó má fọ́ ni agbára tó jẹ́ pé kò ní ṣe kọjú sí tó jẹ́ pé tí ẹ̀mí òkùnkùn bá lòun ó kọjú sí yóò fara gba idà iná Ọlọ́run ni Ọlọ́run jogún ẹ̀ sínú ayé mi agbára wíbẹ̀ jẹ́ pẹ̀tọ́ Ọlọ́run alààyè agbára tó tó dárìn agbára tó tó bá dúró agbára tó tó kojú ogun agbára tí ń mú ogun kúrò ní ayé ènìyàn agbára tí ń lé ogun kúrò agbára tí ń mú ogun wọlẹ̀ agbára tá jẹ́ pé agbára ẹ̀mí òkùnkùn tí èyí lágbára lórí rẹ̀ Ọlọ́run má jẹ̀mú yẹ jogún ẹ̀ sínú ayé mi gbẹ̀dúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù agbára tí ó yí orúkọ mi padà sí orúkọ tún fún ohun rẹ̀ ńlá ní orúkọ Jésù Ọlọ́run kó jogún ẹ̀ sínú ayé yín mọ́mì dáàdì agbára tó tó dá dúró agbára tí bíbẹ̀ jẹ́ bẹ̀ tí Ọlọ́run alààyè ní wákàtí Olúwa kó jogún ẹ̀ fún yín nítorí ayé yín yẹ fún ògo Ọlọ́run ayé yín sì yẹ fún agbára ńlá èyí tó dádúró èyí tó bá rìn ní orúkọ Jésù Olúwa kó jogún ẹ̀ fún yín mọ́mì dáàdì Olúwa yóò jogún ẹ̀ fún yín Ọlọ́run májẹ̀mú ni yóò jogún ẹ̀ fún yín láti wákàtí ọ̀wọ̀ yìí lọ agbára ńlá o mo pè é sọ̀kalẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí mo fi ìpè àti adé orí mi fi pè é sí inú ayé àwọn ìránṣẹ́ yìí Ọlọ́run májẹ̀mú yẹ kó wọ inú ayé yín lọ bàbá ó yẹ kó wọ inú ayé yín lọ agbára wíbẹ̀ jẹ́bẹ̀ tí Ọlọ́run alààyè agbára tẹ́ fi máa ní kí ó wá tí ó máa wá ní ohun rere agbára tẹ́ fi máa ní ó lọ tí ó máa lọ tẹ́ ẹ̀ fi ní gbúròó ìbànújẹ́ mọ́ ní orúkọ Jésù ó yẹ kó wọ inú ayé yín agbára wíbẹ̀ jẹ́bẹ̀ tí Ọlọ́run alààyè agbára tẹ́ fi máa sùn láyọ̀ máa jí láyọ̀ agbára tẹ́ fi máa ṣe àṣeyẹ àti àṣeyọrí nínú ayé Ọlọ́run májẹ̀mú yẹ kó jogún ẹ̀ sínú ayé yín màmá mi bàbá mi wọ́n forúkọ tuntun pè yín kọ́dún èkó tó parí wọ́n forúkọ tuntun pè yín nítorí pé kí ni a ó yí orúkọ búburú yẹn padà a ó yí padà sí orúkọ rere wọ́n forúkọ tuntun pè yín láti wákàtí ọ̀wọ̀ yìí lọ orúkọ rere rèé ní orúkọ Jésù ó yẹ bẹ̀rẹ̀ sí gbà mo fi lé lórúkọ bàbá mo fi lé lórúkọ ọmọ mo fi lé lórúkọ ẹ̀mí mọ́ ní orúkọ Jésù ó yẹ gbà agbára ńlá ó yẹ orúkọ tuntun yẹ ayé yín ó yẹ kó tẹ̀ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rèé Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run aládùúrà náà ni wá àdúrà kì í sú ọmọ Ọlọ́run ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ẹ rí òun náà ti bẹ̀rẹ̀ sí ṣe ẹ̀mí àti ṣe ìyanu ẹbí àwo lásán ló ní wọ́n gbé wá tí a bá lọ sí ìsàlẹ̀ tá a lọ sí 19 tá a bẹ̀rẹ̀ sí ìka lọ àwo ló sá ní kí wọ́n gbé wá nítorí pé kí ni omi tí ń sun yẹn wọ́n ní ó mà kóró òun débi òfin mu wọn ní orísun omi wọn ò dáa ilẹ̀ sá omi ti kóró wọ́n sì ní ọ̀dà náà gbé àwo wá ẹbú iyọ̀ sínú rẹ̀ tí a bá lọ wo 19 yẹn second king náà ní ẹjá lọ wo 19 rẹ̀ 1 to 19 ẹ̀yìn ẹjá lọ wo ẹ rí i pé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó kọ́kọ́ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ omi yẹn ti bẹ̀rẹ̀ sí dùn ẹjá sọ fọ́lọ́run ó yẹ fi adùn sí ayé tèmi náà bàbá fi adùn sí ayé mi ó yẹ mú ìkorò èmi ò mọ ìkorò tiyín mi ò mọ tẹ́ni ọkàn tó jẹ́ ìkorò nínú ìrìn àjò yín yẹn Ọlọ́run mú ìkorò ayé mi kúrò kí ló ń jẹ́ ìkorò ọmọ Ọlọ́run kì í ní ìkorò kì í wọnú ayé ọmọ Ọlọ́run ó yá mú ìkorò kúrò nínú ayé mi ó yá fi adùn sí ayé mi Ọlọ́run má jẹ̀mú fa adùn sí wákàtí òwe gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú ó yá fa adùn sáyé mi Ọlọ́run òjò tó rọ̀ séwu olórọ̀ sílẹ̀ kí ó yá fa adùn sáyé tèmi Ọlọ́run mú adùn sáyé mi
mú ìkorò kúrò mi ò fẹ́ ìkorò nínú ayé mi mọ́ ó yá mú ìkorò kúrò nínú ayé mi Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Olúwa yóò mú ìkorò kúrò nínú ayé yín màmá mi bàbá mi kí ló ń jẹ́ ìkorò ẹ ò tún gbúrò rẹ̀ mọ́ lórí iṣẹ́ yín tá a bá rí agbára kágbára ẹni tó lòun dó lé yín lọ́rùn yẹn tó lòun ó rí pé wọ́n ó lé yín kó omi iṣẹ́ yẹn ẹ jẹ́ sọ fọ́lọ́run lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin ẹ dárúkọ rẹ̀ lórúkọ lọ́dọ̀ ti yín bẹ̀ yẹn ẹ jẹ́ kẹ́mi gbàdúrà lé gbogbo ẹni tó wà mọ́ mi lọ́rùn tó lòun ó rí pé wọ́n lé mi kó omi iṣẹ́ ni tí mo sì jẹ́ alátọ̀nà rẹ̀ débi iṣẹ́ yẹn ẹ ò tó ẹ̀yin lẹ jẹ́ alátọ̀nà rẹ̀ débẹ̀ tó tọ́ o tún fẹ́ lé ẹ̀yin gan kúrò bẹ́ẹ̀ lórúkọ Jésù kò ní ṣe ṣe ẹ jẹ́ sọ fọ́run ẹni mo bá tó pọ̀ ní ipá àti agbára ẹni mo pè tí mo ní kó wá jẹ wọn lẹni tá a ní kó wá wo gọ̀bì tó ní kíni gọ̀bìgọ̀bì ẹ̀mí mo bá tó pọ̀ ní ipá àti agbára ẹni mo pè tí mo ní wájẹ tó wá tó débẹ̀ tó mú mi lọ́wọ́ dání yìí tó lóun ó rí pé wọ́n lé mi kú òmí iṣẹ́ ni Ọlọ́run wo gbogbo tó fi ń sagbára ó yá jẹ́ ó gbèrè tìjú ó yá gbogbo agbára ni ó sọdá sán ó yá jẹ́ ó gbèrè tìjú lórí ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú ẹni mo pè wá jẹun tó lòun ó mú mi lọ́wọ́ tó ní wò ní rọ́nà lọ tó lòun ó rí pé wọ́n lé mi kó omi iṣẹ́ ní wákàtí ọ̀wẹ́ ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú gbogbo ohun tó ń lò lágbára ó yá sọdá sán jẹ́ ó gbèrè tìjú Olúwa jẹ́ ó gbèrè tìjú ó yá dójú tì àtòun àti ikọ̀ wọn àtòun àtàwọn oníṣẹ́ ní orúkọ Jésù kí wọ́n gbèrè tìjú ó yá mú mi tayọ mú mi borí ìmọ̀ kí wọn kò gbọ́dọ̀ jọ ètekéte kò gbọ́dọ̀ dúró gbogbo ẹnikẹ́ni tó bá dirù ìyà sílẹ̀ lórí mi èmi lágbájá ọmọ lágbájá ó yá kó forí ara ẹ̀ gbé 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 gbogbo òwò ète rẹ̀ gbogbo òwò aládùn rẹ̀ ní orúkọ Jésù ó yá dójú tì ó yá dójú tì Ọlọ́run má jẹ̀mú agbára tó fún mi lónìí ní orúkọ Jésù gangan mo kọ́kọ́ fẹ́ fi bá wí gbogbo ẹni tó dólé mi lórí ọ̀rọ̀ ṣọ́ọ̀bù yẹn tó lóun ó rí pé mo kó gbálé ni tó lóun ò ní jẹ́ ntàmọ́ ní orúkọ Jésù Ọlọ́run dójú tì bàbá dójú tì ọmọ dójú tì ẹ̀mọ́ dójú tì kí n lè yìn ọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run lórí ibi iṣẹ́ yín ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ jẹ́ sọ fún lórí ọ̀dọ̀ ọ̀dà yín á sọ fọlọ́run náà ni gbogbo ẹnikẹ́ni tààtàrà obìnrin bí ètí wọn ò lépa ayé rẹ̀ tó ń lépa ayé mi pé àbúrò bá sọ ń dèrò ẹ̀yìn wípé òun ò ní jẹ́ gbénú ayé yìí àbó òun ó rí pé òun lè mi kó níbi mo wà àbó òun ó sá lè mi kó òun lòun ó jogún bí Ọlọ́run má jẹ̀mú ó yá jogún rẹ̀ fún mi ó yá jogún ṣọ́ọ̀bù mi lé mi lọ́wọ́ ó yá jogún iléeṣẹ́ mi lé mi lọ́wọ́ tèmi ni ojú borí rẹ̀ Ọlọ́run má jẹ̀mú ó yá rìn kọjá pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ ó yẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ẹni tó lòun ó lé ọkọ òbí iṣẹ́ yẹn màmá mi bàbá mi ẹni tó lòun ó lé oyún kó ṣọ́ọ̀bù yẹn tó lòun yóò gba ṣọ́ọ̀bù yẹn ọjà tẹ́ ń tà yẹn ní wò òun yóò rí kó gbèsè lẹ́yìn kúrò ní orúkọ Jésù yóò gbèrè tìjú Ọlọ́run yóò dojú tì gbogbo agbára ni yóò dasán Ọlọ́run yóò rìn kọjá bàbá rìn kọjá wọ́n ránṣẹ́ sínú ayé màmá bàbá yìí ó yá rìn kọjá àǹtí mi Ọlọ́run yóò rìn kọjá bẹ́ẹ̀ ẹ má sọ ìrètí nù ẹ má torí ẹ̀ kú gbálẹ̀ ní orúkọ Jésù Olúwa yóò jẹ́wọ́ orúkọ rẹ̀ ọdún yìí yóò pè yín ọdún yìí yóò yà yín lẹ́nu ọdún yìí yóò dùn yín nínú ọdún yìí yóò dùn yín nínú ọdún yìí yóò dùn yín nínú kọ́dún tó parí ẹ jẹ́rìí ayọ̀ bẹ́ẹ̀ ni yóò rèé Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún Ọlọ́run àdúrà yẹn méje péré ẹjá sáré lọ gbà á kó tó nípa àṣìṣe ti Bíbélì ẹjá lọ sọ fún Ọlọ́run Olúwa bọ́dọ̀ ìṣẹ́nu lọ mọ́jẹ́ mi ó pin pẹ̀lú rẹ̀ tọmọtọmọ mọ́jẹ́ mi ó pin gbogbo lẹ́tà ẹkú tí èṣù pínpín mọ́jẹ́ wọ́n pín yálé mi ẹgbẹ́ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú o gbogbo lẹ́tà bí lẹ́tà ikú gbogbo lẹ́tà ikú òjijì ní orúkọ Jésù ìpín mi kọ̀ ìpín yín kọ̀ ìpín mi kọ̀ Ọlọ́run májẹ̀mú gbogbo lẹ́tà ikú lẹ́tà òjijì ní orúkọ Jésù tí wọ́n máa báyàn sun wọ́n dé wọ́n bá mi sun ìpín mi kọ̀ ẹ máa sọ bẹ́ẹ̀ ìpín yín ti kọ̀ lónìí ní orúkọ Jésù gbogbo ẹsẹ̀ gìrìgìrì bí yẹn ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín yín màmá mi bàbá mi kò ní jẹ́ ìpín yín tá a bá rí agbára kágbára èyí tó ti fẹjọ́ yín sùn wípé lóòpin ọdún yìí wípé wọn sunkún ni lórúkọ Jésù ẹkún òye yín ẹkún òye ìdílé mi ní orúkọ Jésù gbogbo àgbẹ̀ ẹkún tí ayé máa bá yẹn dá lọ́dọọdún yẹn ní orúkọ Jésù wọn ò ní dá nínú ilé wa lórúkọ Jésù mo ní wọn ò ní dá nínú ẹbí wa lórúkọ Jésù wọn ò ní dá lórí àwọn ọmọ wa bẹ́ẹ̀ ni yóò rèé Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kẹtẹjá lọ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run májẹ̀mú Olúwa gbà àánú ńlá dìde fún mi aláàánú kan so tó jẹ ẹgbẹ̀rún ènìyàn lọ ó yára sínú ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù aláàánú kan so tó jẹ ẹgbẹ̀rún ènìyàn lọ Olúwa kó rán sí yín bàbá kó rán sí yín ọmọ kó rán sí yín ẹ̀mọ́ kó rán sí yín ó yára láàánú sí wọn
Ọlọ́run tí ó ràn wọ́n lọ́wọ́ tí ó fà wọ́n lọ́wọ́ sókè tí ó mọ̀ kó nínú aṣálẹ̀ yìí tí ó mọ̀ lọ síbi oṣù omi tí kì í tán ní orúkọ Jésù ó yá ràn sínú ayé yín ó yá kó ràn sí i bàbá kó ràn sí i ọmọ kó ràn sí i ẹ̀mọ́ kó ràn sínú ayé yín ọkàn yín kó balẹ̀ kẹ́ lè yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Dádì yìí tó sọ̀rọ̀ yìí wọ́n ní àánú táwọn tiẹ̀ ń bẹ̀rẹ̀ ní pé ìlú òyìnbó ìṣá ń wu àwọn láti lọ Ọlọ́run yóò gbà fún yín Ọlọ́run yóò gbàwé ibẹ̀ fún yín Ọlọ́run yóò gbàwé ibẹ̀ fún yín ẹ fẹ́ gba lẹ́tà abẹ̀ láti lè wọ ìlú òyìnbó ẹ fẹ́ gba físà láti lè wọ ọbẹ̀ Ọlọ́run yóò ṣe ṣé a rí gbogbo nǹkan ṣe fún àkókò tiẹ̀ ni ó ti fẹ́ tó àkókò báyìí àkókò yín gan tiẹ̀ ti tó ni ẹ já sọ fọlọ́run ẹ̀yin ẹ mú pásítọ̀tì yín ó yẹ ẹ̀nà sí iwájú ẹ já sọ fọlọ́run lẹ́yìn bá tún mélèé débẹ̀ Ọlọ́run jẹ́ wọn lè fi físà gidi sí i físà tó wù yẹn Ọlọ́run jẹ́ kọ́kọ́ Ọlọ́run lọ tọ́ ọkàn gbogbo ẹni tó bá wò ó ní orúkọ Jésù ojú rere ni kí wọ́n ṣíwò pásítọ̀tì yín láti jẹ́ pé kí wọ́n fún yín físà Ọlọ́run jẹ́wọ́ agbára rẹ̀ ó yẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù físà yín tẹ́ ẹ fẹ́ gbà yẹn ẹni tí ó wò pálí yín ojú rere àánú ojú ni yóò fi wò ó mọ́mí dáàdì yóò fún yín ní físà yẹn ọkàn yóò sì balẹ̀ tẹ́ ẹ bá lọ ẹ̀ ní kábàámọ̀ pẹ́ ẹ lọ àsìkò yín ti tó nìyẹn ní orúkọ Jésù inú yóò sì dùbọ̀ ẹ kéré ibẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kẹrin á lọ sọ fún Ọlọ́run ìjà sọ fọ́lọ́run Ọlọ́run má jẹ̀mú Olúwa o iṣẹ́ ńlá ètí lè pẹ̀lú ọkọ tí ló ṣì wọlé ní orúkọ Jésù yà pèsè nínú ayé mi ẹ̀rí iṣẹ́ kékeré báyìí owó ńlá Ọlọ́run rán sínú ayé mi iṣẹ́ tí lè pẹ̀lú ọkọ tí ló ṣì wọlé téèyàn fi gbúrò rẹ̀ mọ́ Ọlọ́run má jẹ̀mú kọ́dún ikọ́ tó parí ayé mi lọ́wọ́ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù iṣẹ́ tí lè pẹ̀lú ọkọ tí ló ṣì wọlé ó yá kó fi lé yín lọ́wọ́ lẹ́tà ẹ fẹ́ gbaṣẹ́ níbì kan ẹ̀yin ẹ fi lẹ́tà yẹn ẹ nà síwájú ẹ yẹ jẹ́ kí n gbàdúrà sí lẹ́tà tẹ ẹ nà yẹn ẹ lẹ́ fẹ́ gbaṣẹ́ bì kan lórúkọ Jésù ẹ̀yin ni wọ́n gbéṣẹ́ yẹn fún bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀yin ni wọ́n gbéṣẹ́ yẹn fún Ọlọ́run má jẹ̀mú yóò ti lọ tẹ́lẹ̀ dè yín yóò lọ fàwòrán yín sígbà yẹn nìyẹn àwòrán yín ni yóò máa wò yóò sì máa wàwòrán Jésù nínú ayé ẹ̀yin ni yóò gbéṣẹ́ yẹn fún yóò sì ní ògónú yóò ní ọlánú bẹ́ẹ̀ ni yóò rí ó lé ará olè mí wà ní jà yín láti lè sọ ogun náà láti lè sọ gbèsè mọ́ yín lọ́wọ́ kò ní jà yín dáàdì mọ́mì ẹ̀yin ni wọ́n gbé iṣẹ́ yẹn fún bẹ́ẹ̀ ni ó rèé Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà karùn-ún ẹja lọ sọ fún Ọlọ́run má jẹ̀mú ọdún yìí lọ sópin o ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára àti èmi àti ìdílé mi má jẹ́ mi wọ́n bá ọdún yìí lọ o gbogbo rògbòdìyàn tí ń ṣe káàkiri gbogbo orílẹ̀-èdè ló ti wà báyìí ní orúkọ Jésù má jẹ́ wọ́n fi mí àtàwọn ìdílé má jẹ́ wọ́n fi kásù December yìí má jẹ́ wọ́n fi kó wa nílẹ̀ ní orúkọ Jésù má jẹ́ wọ́n fi kó wa kúrò ló December yóò gbọ́dọ̀ dùn wá mẹ́rù tọmọtọmọ tẹbí tará ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú bàbá o December tó ń bọ̀ yìí má jẹ́ ó dì wá mẹ́rù tọmọtọmọ tẹbí tará mọ́mì dáàdì December tó ń bọ̀ yìí kò ní dì í mẹ́rù ọmọ lọ́lá o gbogbo ojú àtọkọ̀ tó ń wò mí December tá a wà nínú rẹ̀ yìí kò ní dì wá mẹ́rù ọdún tá a wà yìí ní orúkọ Jésù ọdún ayọ̀ wa ni ó jẹ́ ọdún ìṣelógo ni ó jẹ́ a ò ní fi ọwọ́ wa a ní fi gbọ́mọ sí bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kẹfẹjá lọ sọ fún Ọlọ́run ògo tuntun tí ẹnikẹ́ni èlò rí níbẹ̀ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè Olúwa jogún ògo ńlá fún mi ògo ńlá ètò tó mú yẹn gàn ètò mú yẹn gàn ní àárín àwọn ènìyàn lálá ó yá jogún ẹ̀ sínú ayé mi Ọlọ́run jogún ẹ̀ sínú ayé mi jẹ́ lè ṣọpẹ́ ńlá lórí ẹ̀ ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ògo ńlá ó yá jogún ẹ̀ sínú ayé mi bàbá jogún ẹ̀ sínú ayé yín Ọlọ́run má jẹ́ kó jogún ẹ̀ fún yín màmá bàbá tó ń wò mí àǹtí tó ń wò mí yẹn Ọlọ́run yóò jogún ògo ńlá fún yín ògo tó kojú ogun ògo tó dá dúró ògo tó mú ròde ògo tó kojú ènìyàn ògo tí àwọn ènìyàn mọ̀ ní pé yẹ́sọ̀ Ọlọ́run ṣe kíni ó fún lágbájá ní ògo mọ́mì dáàdì Ọlọ́run yóò fún yín kọ́dún tó parí ẹ ó rí ògo ńlá ẹ rí ọwọ́ Ọlọ́run gbọgbọrọ ọwọ́ Ọlọ́run mo ní yóò nà sórí ayé yín yóò nà sórí iṣẹ́ yín ọkàn yóò sì balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù ẹjá lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára Olúwa yà mí nínú kò dùn mí nínú àdáde a máa ṣùgbàdúrà lórí ìta ìsìn yẹn máa gbàdúrà máa fogun àìsàn yẹn bú ẹjẹ sọ fọ́lọ́run náà ẹjẹ gbàdúrà méje yìí àgbà mẹ́ta inú mẹ́ta láti máa bá ogun àìsàn yẹn wí lórúkọ Jésù ẹ ò ní fi àìsàn wọnú December yẹn bẹ́ẹ̀ ni ara tó pé ilẹ̀ máa fi ṣe December yẹn inú dùnú tẹ́ jò tẹ́ yọ̀ ni bẹ́ẹ̀ ni yóò rí ẹjẹ sọ fọ́lọ́run àkàkejì yìí náà ẹjẹ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára Ọlọ́run o Olúwa dùn mí nínú ó yá sọdún ayọ̀ fún mi ọ̀rọ̀ kò sọdún ayọ̀ fún mi ẹ mọ̀ pé bí téèyàn bá nírètí téèyàn sì rí àánú gbà ń bẹ ṣe àpá sọdún ayọ̀ fún yẹn nu Ọlọ́run sọdún ayọ̀ fún mi
kọ́dún yìí kínú mi dùn, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, Ọlọ́run kó sọ ọdún ayọ̀ fún yín. Ọlọ́run yóò sọ ọdún ayọ̀ fún yín. Ọdún ayọ̀ tí inú yín ó dùn, tẹ́jàjẹ́ àti àjẹṣẹ́kù, táyì náà tún fún àwọn ènìyàn, tẹ́ fi tọrọ fún àwọn èèyàn. Olúwa yóò ṣe fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí, ẹ̀rọ ànúgbà. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Dádì, ogun àìsàn àti ntẹ́ ní àfibú yẹn, mọ́mí ẹ̀jẹ̀ àfibú, ẹ gbọ́wọ́lé ibi tó ń dùn yín yẹn, ẹ gbọ́wọ́lé. Ọlọ́run májẹ̀mú, ọba tó ní omi ara, ọba tó ní ẹ̀jẹ̀, ọba tó ní ṣara, ọba tó ní ẹran ara, tó ní egungun, mo rán níṣẹ́ sí ayé mọ̀mọ́ àti bàbá tó ń wò mí, wọ́n lógun àìsàn yìí, ó ti tó gẹ́ nínú ayé àwọn ọ̀fẹ́ ìgbúrò ẹ̀ mọ́. Ní orúkọ Jésù, Ọlọ́run bá wí. Mo bá wí lórúkọ Bàbá, lórúkọ Ọmọ, lórúkọ Ẹ̀mọ́, ní orúkọ Jésù. Ó yá, ogun àìsàn, ó yá kó di àwátì nínú àgọ́ ara yín. Mo ní kó di àwátì. Ẹ ò ní fi àìsàn wọnú December yẹn, ẹ ò ní fi àìsàn lọ ilé ayé yín. Ogun àìsàn yẹn ti tó gẹ́ ní orúkọ Jésù, ẹ ò ní gbúrò rẹ̀ mọ́. Kí ló ń jẹ́ ogun àìsàn? Ní orúkọ Jésù, Ọlọ́run tó ní omi ara, tó ní ẹ̀jẹ̀, yóò tún àgọ́ yẹn ṣe. Tẹ́ḿpìlì Ọlọ́run, ó yá, mo sọ wọ àgọ́ yìí, mo sọ di tẹ́ḿpìlì Ọlọ́run. Torí tẹ́ḿpìlì Ọlọ́run kì í díbàjẹ́, kì í sì wó. Ní orúkọ Jésù, àgọ́ ara yín kò ní di wíwó, kò sì ní bàjẹ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Lórí àdúrà náà, bẹ́ẹ̀ ni wọ́n ní lórí àìsàn náà ni ẹja tún gbàdúrà kejì. Ẹja sọ fọ́lọ́run, gbogbo ogun ká máa wà lórí ògùn tá a bá tí lògùn àní sùn. Kò dáa, kò dáa, kò dáa. Ọlọ́run májẹ̀mú, ó yá, mo rán sínú ayé àwọn tó ń wò mí, tí wọ́n ń sọ pé ogun àìsàn tó yẹ pé báwọn ọ̀bá lógun àwọn èésùn. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ní orúkọ Jésù, Ọlọ́run tó ní omi ara láti ọpọlọ, mo fẹ́ kó lọ máa ṣiṣẹ́. Ọlọ́run ò, mo rán níṣẹ́ láti ọpọlọ wọn, torí gbogbo ẹ̀ náà sopọ̀ pẹ̀lú ọpọlọ ni. Ó yá, lọ túnṣe láti ọpọlọ. Gbogbo ogun àìlèsùn, ẹ̀mẹ́kọ́ bá wí, gbogbo ogun àìsàn tá a lè sùn, tá a bá lóògùn, ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín yín mọ́. Dádì, mo ní kò ní jẹ́ ìpín yín. Mọ́mì mi, mo ní kò ní jẹ́ ìpín yín mọ́. Lórúkọ Jésù kò ní jẹ́ ìpín yín mọ́. Ọlọ́run májẹ̀mú yóò bo ogun àìsàn yẹn wí. Gbogbo ogun àìsàn tí ò lóhùn ò ní gbóhùn ò ní gbà yẹn, lónìí mo lé ọ jáde. Ó yá, jáde kúrò nínú àgọ́ ara yẹn. Mo lé ọ jáde lórúkọ Jésù. Ó yá, jáde kúrò nínú àgọ́ ara yẹn. Gbogbo ogun àìsàn tó ń wá láti ọpọlọ, tí òde wọn lè sùn, àgọ́ lè wo, àmọ́ bá lògùn wọn tó sùn, mo rán kúrò nínú àgọ́ ara yẹn lórúkọ Jésù. Ó yá, kó dàwátì níbẹ̀. 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 Ó yá, kó dàwátì nínú àgọ́ ara yẹn. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìgbà kẹta wà lọ sọ fún Ọlọ́run gbogbo ogun àìsàn, ogun àìsàn, kò yá àlè gbogbo ẹnu sọ bẹ́ẹ̀, àlè gbogbo ẹnu sọ, ṣùgbọ́n ogun àìsàn tó jẹ́ pé ìwà tiwa ò ní bá tẹlòmíràn mu, ṣùgbọ́n ó ti ń di ìtìjú fún àwa gan. Kì í ṣe pé ká pokùnso, ní pokùnso, nítorí ẹ̀gbọ́n jẹ, ẹja sọ fọ́lọ́run. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Dádì, mọ́mì, ìyanu lórúkọ rẹ̀. Ṣíbò ló ní àgọ́ ara yín, òun ló ní gbogbo ogun. Kí kọjá pé ńgbà àwọn mi bá rẹ́rìn tán lèyìn ó tó máa rẹ́rìn tiẹ̀, ó ti yé wa bí mo ṣe sọ yẹn. Ìgbà tí wọ́n bá tó sọ̀rọ̀ tán lèyìn ó tó máa fèsì, ó ti yé wa bí mo ṣe sọ yẹn. Ọlọ́run ló ní àgọ́ ara yín. Ọlọ́run májẹ̀mú rán sínú ọpọlọ yẹn. Ọjà bàbá, ó yá wọ inú ọpọlọ yìí lọ. Ọpọlọ ìgbọ́rọ̀ Olúwa ní wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo ibi tó bá fi àtúnṣe, Ọlọ́run ó yá máa túnṣe. Bàbá máa túnṣe, ọmọ máa túnṣe, ẹ̀mọ́ máa túnṣe lórúkọ Jésù. Gbogbo ogun àìsàn nínú ọpọlọ, nínú àgọ́ ara, tó dàpọ̀ mọ́ omi ara, tó dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀, tó ń bá yín fínra, tó ń yọ yín lẹ́nu, tó ń mú ìtìjú bá yín, tó ń bà yín lọ́kàn jẹ́, tó ń bà yín nínú jẹ́, tó ń jẹ́ kẹ́ máa dá dúró tàbí kẹ́ máa dá ṣe, ní orúkọ Jésù, ìpín yẹn kò jẹ́ tiyín mọ́. Ní orúkọ Jésù, Olúwa yóò wò yín sàn. Ní orúkọ Jésù, ẹ gba ìwòsàn. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú, mo ké pè ọ́ lórí àwọn àbẹ̀ àdúrà wa yẹn. Ó yá, fi àṣẹ dá wa lóhùn. Bàbá, fàṣẹ dá wa lóhùn. Fàṣẹ dá wa lóhùn. Ẹ̀mí má fẹ́ àṣẹ dá wa lóhùn láti wákàtí ọ̀wọ́ ẹ lọ. Ní orúkọ Jésù, tá a bá rí ọmọ bàmọ́ rí dànsákì ni agbára owó àdúrà tí wọ́n fi mọ̀ pé yẹ́sẹ̀ gbàdúrà lónìí. Agbára pé Ọlọ́run alààyè sì ṣe kíni, ó jogún agbára ńlá fẹ́yìn náà lónìí. Ní orúkọ Jésù, ó yá kó wọ inú ayé yín. Mo ní kó wọ inú ayé yín. Ìpín yín kó yí padà sí rere. Ní láti wákàtí ọ̀wọ́ ẹ lọ, gbogbo táwọn ẹgbẹ́ yín ṣe ní ìrọ̀rùn yẹn, mọ́ ìdádì, ẹ ò ní fi ìnira ṣe mọ́. Gbogbo táwọn ẹgbẹ́ yín ṣe ní ìrọ̀rùn, dádì, mọ́mì mi, ẹ ò ní fi ìpọ́njú àti ìrora ṣe mọ́. Ẹ máa ṣe ní ìrọ̀rùn ni. Bẹ́ẹ̀ ni yóò rèé. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ sọ fún Ọlọ́run. Ẹja sáré lọ sọ fún Ọlọ́run. Àdúrà kan tó kù, ẹja sáré lọ sọ fún Ọlọ́run. Èmi ọba tó pọ̀ ní ipá àti agbára. Ogun tí wọ́n gbà wọlẹ̀ nínú ayé mi lónìí, má jẹ́ ó gbérí mọ́. Tá a bá rí agbára kágbára ní ìdílé ìyàwó mi, tá a bá rí agbára kágbára ní ìdílé ọkọ mi,
tábàrí agbára kágbára ní ìdílé ìyá mi, tábàrí agbára kágbára ní ìdílé bàbá mi tó lè ní àdúrà tí wọ́n gbà fún mi lónìí òun ó tún gbèdé ní orúkọ Jésù. Ó yá kó pin ẹ̀mí rẹ̀ dànù. Ọlọ́run májẹ̀mú kó dójú tì, ó yá kó pọ̀ sí yàrá àsàlẹ̀ ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù, gbogbo àdúrà tí wọ́n gbà fún mi lónìí, èyí tí wọ́n ní kó lọ nínú ayé mi tó bá ti lọ, èyí tí wọ́n ní kó wá sínú ayé mi tó bá ti ń bọ̀, gbogbo ẹnikẹ́ni tó bá lóko ní ṣe é ṣe, tó ní òun ò ní bí ó ṣe é ṣe ní orúkọ Ọlọ́run májẹ̀mú, ó yá pè sí yàrá àsàlẹ̀, ó yá fi kọ́kọ́rọ́ àsàlẹ̀ lé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí, kó lè túwọ́ lórí ọ̀rọ̀ yín ni. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú, ó yá kó fàṣẹ dá yín lò. Bàbá fàṣẹ dá wọn lò, ọmọ fàṣẹ dá wọn lò, ẹ̀mọ́ kó fàṣẹ dá yín lò, ká lè yan Ọlọ́run títí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. À ń lọ ṣiṣẹ́ omi náà nìyẹn. Ó yẹ jẹ́ á gbé omi wa, a máa ṣe bíbélì lẹ́yìn rẹ̀, ẹ jẹ́ á gbé omi wa. Ọlọ́run májẹ̀mú, bẹ́ẹ̀ ni bá ṣe darí ni, Ọlọ́run májẹ̀mú ya wọ inú omi yìí. Ẹ̀rí kọ́ àṣẹ omi yẹn ní ìjọ. Ọlọ́run májẹ̀mú wọ inú omi yìí. Ọba àwọn bá wọ inú omi, ó yá sómi di agbára. Kó tó tó ìjọ mẹ́jọ ní orúkọ Jésù, kóhun tó tún wá gbàdúrà mí fún wọn ní orúkọ Jésù, ó yá rọ̀ wọ́n ní agbára. Ohun tó yẹ wọ́n ya ayé wọn, ètò fún pé wọ́n Ọlọ́run bẹ pẹ̀lú mi lónìí, tó mọ̀ pé Ọlọ́run gbẹ ẹ̀bẹ̀ àdúrà láti ẹnu mi sí ayé wọn ní orúkọ Jésù. Ó yá jẹ́ wọn orí ọwọ́ agbára náà, Ọlọ́run dá wọn lóhùn. Ohun tó bá dojú omi kọ ní orúkọ Jésù, ó yá kó máa bá wí. Ohun tó bá láwọn ò fẹ́ yẹn, ó yá kó bá mi bá wí. Ohun tó bá láwọn fẹ́ yẹn ní orúkọ Jésù, ó yá bá mi fi sínú ayé wọn. Gbogbo tó lè dàbí pé kó máa da ẹ̀jẹ̀ nínú ara wọn tí ò ní stop yẹn ní orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú, ó yá kó bá wí ní orúkọ Jésù. Ọlọ́run kó bá wí. Àgọ́ ara yín tẹ́bìlì Ọlọ́run ni kò ní wó láéláé. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Lórí ti ṣọ́ọ̀bù 3-in-1 la máa fọmi yẹn ṣe. Wọn gbogbo ogun gbèsè lórí ṣọ́ọ̀bù wọn tó bá ti fọmi wọn ṣọ́ọ̀bù yẹn ní orúkọ Jésù. Gbogbo ogun gbèsè, ogun àti ṣọ́ọ̀bù pa, ogun wáṣẹ́ mi ṣe àṣeyẹn mọ́ níbi iṣẹ́ yín ní kọ́ńpìlì yín ní orúkọ Jésù. Ọlọ́run kó bá wí. Ọlọ́run májẹ̀mú kó bá wí. Tó bá ti fọmi wọn bí iṣẹ́ wọn, gbogbo ogun ká ti ṣọ́ọ̀bù pa, gbogbo ogun kí ṣọ́ọ̀bù má ṣe é ṣe mọ́, gbogbo ogun pé wọn ò ṣe mọ́ tó wá mi ṣe, ìpín kò ní jẹ́ ìpín yín. Ọlọ́run yóò tún àgọ́ ṣọ́ọ̀bù yẹn ṣe ni. Ẹ̀gún gbèsè yóò fi bú. Ẹsẹ̀ gìrìgìrì ire ní orúkọ Jésù, ó yá kó máa wọ ṣọ́ọ̀bù yẹn lọ. Ẹsẹ̀ gìrìgìrì ire ní orúkọ Jésù, ó yá kó máa wọ ọ́fíìsì yẹn lọ. Ẹsẹ̀ gìrìgìrì ibi ní orúkọ Jésù kò ní ya ibi iṣẹ́ yín, kò ní ya ọ́fíìsì yẹn, kò ní ya ṣọ́ọ̀bù yín. Wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí yín, ọkàn yín yóò balẹ̀. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Lórí àdúrà kẹta, lórí tọmọlàmọ́ gbàdúrà kẹta sí Ọlọ́run májẹ̀mú lórí ọ̀rọ̀ ọmọ wọn. Ọlọ́run bàbá, ọmọ àti ẹ̀mí mọ́. Ọmọ tí ò gbọ́rọ̀ yẹn, tí màmá ẹ̀ bá ti ń wọ ìwẹ̀ yẹn lórúkọ tí ọmọ yẹn, ó yẹ kó sì máa kàn bá fẹ́ ó máa kẹwé oko láàánì. Tó bá ti ń wọ ìwẹ̀ lórúkọ ọmọ yẹn, ó yẹ kó lọ bọ́ ọmọ yìí ní ìlú bí tó bá wà ní, kó mọ̀ sí nítòsí yín. Mọ́mì dáàdì, Ọlọ́run májẹ̀mú máa ń rìn ṣe bínú afẹ́fẹ́ ẹ̀ náà mi ti jáde nínú omi nílẹ̀, nínú ilẹ̀ lómi sì ti ń jáde. Òun náà rìn lórí ilẹ̀. Ọlọ́run májẹ̀mú yóò lọ bá níbi tó bá wà. Tẹ́ ẹ bá ti fomi ìwẹ̀, gbogbo ẹ̀mí kò ní gbò nígbà yẹn ní orúkọ Jésù. Ẹ kò dì ìfìbínú ayé ẹ̀. Ẹ̀yin ẹ máa wẹ omi ní orúkọ rẹ̀. Ẹ wẹ̀ ní ọjọ́ kan pé mò ń wẹ̀wẹ̀ lórúkọ lágbájá tí ò gbọ́ àbí tí ò pè mí àbí tí ò rántí mi àbí tí ò ràn mí lọ́wọ́ ní orúkọ Jésù. Gbogbo ogun àìgbọ́ àìgbà yẹn, Ọlọ́run májẹ̀mú yóò wọnú ọkàn rẹ̀, yóò rọ ọkàn rẹ̀ fún yín. Mọ́mì dáàdì, mo ní yóò gbọ́ ìpè yín, yóò sì pè yín. Ohun tó yẹ yín, tó yẹ kó ṣe fún yín, yóò ṣe fún yín. Ẹ jẹ́ǹjẹ rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Lórí iṣẹ́ bíbélì wa, lórí iṣẹ́ ti bíbélì wa, mo bèrè nípa àwọn afọ́jú tí Jésù wòsàn, níbo la ti rí i. Mo bèrè nípa Lot, tí áńgẹ́lì jì bá lálejò, áńgẹ́lì ọkùnrin méjì. Mo bèrè rẹ̀, orí ibo ló wà, ẹsẹ̀ ẹbẹ̀ ló wà pẹ̀lú. Ẹ jẹ́ ká sọ, tá a bá tó àti jẹ bíbélì náà nìyẹn. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ ń po opó Sárífátì. Ẹ rí pé kì í ṣe opó Sárífátì yẹn nìkan ló wà nítorí opó ní ìlú yẹn, ṣùgbọ́n nípasẹ̀ opó yẹn nìkan Ọlọ́run sọ̀rọ̀ nípa rẹ̀ ní opó Sárífátì yẹn. Mo sọ̀rọ̀ nípa rẹ̀. Níbo lopó Sárífátì, níbo la ti lè kà á, níbo la ti sọ̀rọ̀ ìtàn rẹ̀. Jẹ́ tá a bá ti sọ, kódà bẹ́ẹ̀ bá tẹ̀sítẹ̀ báyìí, màá kà á. Màá bàbá tó ń wò mí lórúkọ Jésù, ohun tó yẹ yín ayé yín, ọ̀tá ò ní bá yín dẹ́gbọ̀n rẹ̀. Bẹ́ẹ̀ ni, ohun tó yẹ yín ògo yín, ọ̀tá ò ní bá yín dẹ́gbọ̀n rẹ̀. Ohun tó yẹ yín ayé yín ní orúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú yóò fi lé yín lọ́wọ́. Ọdún ìbò ti wù kó fẹ́ tán tó, yóò padà pè yín, yóò pè yín dádì. Ẹ ní ìgbàgbọ́ pé lórúkọ Jésù wọ́n ti sọ́pọ́dún yóò pè mí. Ẹ gbọ́ látẹnu wòlíì, bẹ́ẹ̀ ni yóò sì pè yín ni mo sọ. Ọkàn yín yóò balẹ̀. Ẹ lè jọ́ lọ́pẹ́ ńlá nínú ìjọ yín, mo lẹ́ lè jọ́ lọ́pẹ́ ńlá lórí ètò yìí náà. Ẹ lè jọ́ lọ́pẹ́ ńlá. Ẹ lè pè mí pé ìyá Eriabanise,
Ọlọ́run ó jẹ́wọ́ agbára rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí torí ohun ayọ̀ òun ó fọ̀ sí yín kọ́dún kó tó parí ohun rere ohun ayọ̀ mo ní yóò fọ̀ sí yín kọ́dún tó parí bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Tí a bá fẹ́ sùn ní alẹ́ ẹ jẹ́ ká máa lo ìwé Psalm 6:1-4 ẹ jẹ́ ká máa kà á lè kà á bí iṣẹ́ wa a lè kà á nínú ilé wa ẹ jẹ́ ká máa lo Psalm yóò dáa púpọ̀ Psalm 6 orin Dáfídì ní jẹ́ Psalm 6:1-4 ẹ jẹ́ ká máa lò ó ẹ jẹ́ ká máa kà á ó ṣe rí ọ̀rọ̀ akin ó pọ̀ nínú Bíbélì ọ̀rọ̀ ìgboyà ó pọ̀ nínú ẹ̀ lórúkọ Jésù a ò ní gbèrè tìjú Ọlọ́run májẹ̀mú yóò dúró yóò tì wá lẹ́yìn ní ìjọ mẹ́jọ àtèmi àti yín àní yọ sọnù wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa ṣé rí ọdún tó ń bọ̀ yẹn lórúkọ Jésù ní yóò pé wa ọdún yóò pé wa torí àjẹjẹ àti àjẹjẹ pátá wà gbọ́dọ̀ fún àwọn èèyàn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mo lẹ́yìn lè pè mí sí tẹlifóònù nọ́mbà mi bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún counseling ẹ pè mí ìyá àdúrà Eriabanise JP ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà mi 07057842311 lẹ́ẹ̀kan sí 07057842311 ẹ pè mí sórí fóònù nọ́mbà tẹ́ bá ní ẹ̀bẹ̀ àdúrà kan tàbí ẹ bá fẹ́ counseling láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run ẹ pè mí lórúkọ Jésù àwọn onígbèrè tìjú adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun Olúwa èyí tá a gbọ́ ní ọ̀sán yìí èyí tó wá láti ilé ìjọ wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní Nàìjíríà níbí tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà nílùú UK iléeṣẹ́ yẹn ní orúkọ Jésù kò ní di títì pa olè ara olè mi ò ní jà yín olórí àti atọ́kùn àti àwọn ìgbìmọ̀ iléeṣẹ́ yẹn ní orúkọ Jésù ẹ̀ní dẹni ìtanù wọ́n ṣe lè fún Ọlọ́run ní orúkọ Jésù tó wáyé ń ya ayé yín tó yẹ yín yòó Ọlọ́run májàmú yóò ṣe fún yín ayé yín ò ní ṣe dá dúró iṣẹ́ yín ò ní ṣe dá dúró ògo Ọlọ́run tó ń tàn nínú ayé yín yóò mọ̀ tàn títí dòpin ayé yín ni lórúkọ Jésù ọ̀tá ìdílé ọ̀tá ìgbìmọ̀ ní orúkọ Jésù bó ti kún pọ̀ tó wọn ò ní ráyè nínú ayé yín Ọlọ́run májàmú yóò di iléeṣẹ́ yẹn mú yóò máa pọ̀ sí ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù àrí fóònù nọ́mbà ẹ jẹ́ ká gbọ́ tẹlifóònù nọ́mbà yìí ná hallelujah o hello sir ẹ fẹ́ dá wa fún ìbéèrè Bíbélì yẹn sir ẹ fẹ́ dá fún ìbéèrè Bíbélì yẹn ẹ ṣé sà mò ń gbọ́ yín sà Olúwa ló kú iṣẹ́ sà yes sà mo dúpẹ́ o ẹjọ́ ìlú wo lẹ ti ń pè mí sà àti London lẹ ti ń pè mí ẹjọ́ kí lorúkọ yín sà lórúkọ Jésù Olúwa yóò dúró tì yín Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú yín mo bẹ fẹ́ dà fún ìbéèrè Bíbélì wa yẹn Bíbélì yẹn wà níbí ẹni tẹ́ bá ní kó wá gbà yóò wá gbà tẹ́ bá ti dáhùn fún ìbéèrè yẹn. Mo ní níbo la ti sọ ìtàn Lot níbo la ti sọ ìtàn Lot níbo la ti rí ìtàn Lot náà. Ẹ mọ̀ ara àwọn ọ̀dà náà níbo la ti sọ ìtàn obìnrin opó Sárífátì yẹn ó yẹ kẹ́ ẹ lè mọ̀ yẹn dáadáa opó Sárífátì ẹ bá mi sáré ẹ wò Bíbélì yẹn wà níbí ẹ sáré wò ó wù kẹ́ ẹ jẹ́. Ntẹ bá ní yóò wá gbà á.
ṣe tó bá jọ́ mẹ́jọ ẹ ti rẹ́dì mí lẹ̀ rẹ́dì mí lẹ̀ jọ́ mẹ́jọ lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú yín. Ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni mo máa béèrè ní jọ́ mẹ́jọ o orúkọ Jésù àní béèrè tì í ẹ jẹ́ kí n gbàdúrà fún yín orúkọ Jésù agbára ńlá Jésù Ọlọ́run májẹ̀mú kó bá mi gbàdúrà fún yín bàbá mi ní orúkọ Jésù wọn ò ní fi ń tẹ́lẹ̀ pléènì wá sílé ohun tó yẹ yín ayé ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yóò ṣe fún yín ògo yín yóò tàn títí dòpin ayé yín ni àṣẹ ń lórí ayé nímọ̀ràn kò ní yẹ̀ yín mọ̀ràn kò ní ṣẹ́ yín lórí ògo tí ẹ gbà ní ọ̀sán ní orúkọ Jésù ọ̀tá àti èpè ìdílé ní orúkọ Jésù wọn ò ní ráyè lórí ẹ̀ èpè ìdílé ìyá tàbí ìdílé bàbá ní orúkọ Jésù kò ní ṣẹ lórí ayé yín ti ìdílé ìyàwó ní orúkọ Jésù ní kò ní ṣẹ lórí ayé yín àwọn ọmọ yín yóò yàn wọ́n ó sì yanjú wọ́n ó kẹ́yìn títí dòpin ayé yín ni ọwọ́ yín lẹ́ẹ̀fì gbẹ ẹ̀tọ́ yín sà Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù kẹyà rẹ dì mílẹ̀ ní ijọ́ mẹ́jọ ìbéèrè yẹn kẹ́ ẹ ti lọ wá sílẹ̀ wù mí kẹ́ ẹ jẹ bíbélì yẹn lórúkọ Jésù ijọ́ mẹ́jọ àtẹ̀mí àti yín àní dòkú níjọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ bá mi ké ó dà wọ́n sà báyìí sà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè kan la rí láti London yẹn ó wu dádì wa kí wọ́n jẹ bíbélì yẹn ṣùgbọ́n mo sọ fún wọn pé ní ijọ́ mẹ́jọ kí wọ́n rẹ́dì mí lẹ̀ pẹ̀lú ògbọ́lá àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń béèrè náà nìyẹn ẹ rí i pé bíbélì yẹn mẹ́ta ni wọ́n ti jẹ́ méjì ń bẹ ẹyọ kan tó kù yẹn mò ń wo ẹni tó fẹ́ jẹ́ kó tó di December yẹn tá a máa tún kó mẹ́ta mìíràn jáde ẹ rí i pé Thursday 5 ló wà nínú oṣù yìí November yìí lásán ìkan tó kù la fẹ́ ṣe ní ijọ́ mẹ́jọ yẹn ní orúkọ Jésù àtèmi àti yín láwùjọ ṣe a ò ní dòkú Ọlọ́run májẹ̀mú yóò dúró tì wá ní ijọ́ ìjọ àtèmi àti ànídẹni ìtanù ó dàbọ̀.